lè sọ èyí tí ó ṣe ṣojú mi tí ọmọ mi lọ sùkúù. Mo wẹ̀ fọ́mọ mi tán wọ́n lọ sùkúù ni. Mò ń dáná fún wọn pé tí wọ́n bá ti sùkúù dé kí wọ́n jẹun. Rírí tí ń rí lóòótọ́ àwọn tá à ń wí yìí wọ́n wọlé pẹ̀lú ìbọn. Ojú tí ń tún sí rí òkè tí gbogbo wa tá à ń bọ̀ nǹkan tá a kó asápamọ́ ibi tí mo lọ sápamọ́ sí tí mò ń sọ ọmọ mi ló sáré pé wọ́n da ọmọ mi wọ táìtì rẹ́ẹ̀dì. Ṣòkòtò táìtì rẹ́ẹ̀dì ó wọ aṣọ bùbá àti bí ìjẹ̀fà tí ìrọ́mọ mi mò ń bẹ ìjọba ni. Àgbàṣe mo wá sí ilẹ̀ yìí àlejò nínú ìlẹ́bì lára. Àwọn bàbá ọmọ yẹn sì ti kú. Wọ́n ràn mí lọ́wọ́ ni kí n rọ́mọ yẹn láàyè mú lọlé fún bàbá rẹ̀. Kí wọ́n gbà mí ní àárò ni mo wù wà. Àtijẹ àti mo lọ́ba mi délẹ̀ yáwọ́ ta kí n fi tọ́jú àwọn ọmọ mi kí wọ́n fi jẹ́ èèyàn kí wọ́n jẹ́ ọjọ́ ọ̀la fún mi. Torí tó bá pẹ́ tó bá yá èmi náà ń darúgbó lé. Àwọn ọmọ yẹn ni wọ́n wá fún mi lóúnjẹ tí ń jẹ. Èmi náà ìlẹ́nì kankan bí àlejò ni mí kí wọ́n ràn mí lọ́wọ́ mò ń bẹ ìjọba ni. Wọ́n ṣe é tó ṣùgbọ́n a fi ọmọ wa láàyè kí wọ́n ràn wá lọ́wọ́ bí mo ṣe mọ̀ ọ́ sọnù. Ìyá mi, ìlú wo lẹ ti wá sí ìlú Yáwọ́ta? Ìlú mi jìnnà Kútọ̀nù ni mí. Ó lẹ pé? Kútọ̀nù ni mí. Benin Republic. Yes sir. Orílẹ̀-èdè Benin Republic. Yes sir. Lẹ ti wá sí ìlú yìí? Yes sir. Ẹ̀yin kábíyèsí. Ẹ dákun. Ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá. Ẹ dákun. À ń bẹ̀ yín. Ẹ gbọ́ ohun tí ìyá yìí sọ. À ń bẹ̀ yín. Láti orílẹ̀-èdè Benin Republic. Nínú àwọn tí wá ohun tí wọ́n jẹ tí wọ́n mú wá. Wọ́n wá kà. Ẹ dákun. Làwọn ìpè sì wá wọ́n sì jí wọn lọ́mọ gbé lọ. Ẹ dákun. Wọ́n ń bẹ̀ yín o. Ẹ dákun. Ẹ dákun. Ẹ dákun ẹ̀yin ìjọba ẹ ṣàánú mi. Màmá. Mo rò pé mo gbọ́ orúkọ arákùnrin tó jẹ́ ọmọ Yorùbá. Sunday àbúkú wọn lẹ́yìn pariwo pé òun náà wá gbà yín. Bẹ́ẹ̀ni a gbọ́ bẹ́ẹ̀ lóòótọ́ wípé lóòótọ́ bàbá kan jẹ́ Sunday Igboho. À ń bẹ̀ wọ́n ni ìkúnlẹ̀ abiyamọ la fi bẹ̀ wọ́n. Gbogbo àwọn ọmọ kéékèèké jẹ́lẹ́ńjẹ́ ẹ̀jẹ̀ lójú kí wọ́n lọ bá wa gbà wọ́n wá láàyè. Àwọn ọmọ yìí mi ò ní bàbá. Ìmí àfúnsọ́ ni wọ́n kí wọ́n dákun à ń bẹ̀ wọ́n ni. Kí wọ́n jáde pẹ̀lú ọ̀rọ̀ wa kí wọ́n dákun. Ìlú Kútọ̀nù lèmi náà ti wá. Sábẹ́ pọ́nbélé ni mí. Ẹ dákun ìlẹ́bì lára. Àwọn èèyàn mi náà ni mo bá wà lẹ́yìn lèmi náà fi wá pé kí n wọ ọ̀rọ̀ ajé jẹun. Ẹ dákun à ń bẹ̀ ní bàbá wa Sunday. Àwọn èèyàn yín tẹ bá wà yẹn níbo làwọn wà? Ọmọ mi yẹn lọ fóònù rẹ̀ bàjẹ́ ó lọ tún ṣe níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Ọmọ yín ò sí nínú àwọn tí wọ́n kó lọ. Ṣé àwọn ajínigbé? Ọmọ mi wà ń bẹ̀sẹ̀ ẹ̀gbọ́n eléyìí. Ṣùgbọ́n bọ̀dá rẹ̀ ni iye tó tokode tó gbọ́ tó ké báyìí fóònù rẹ̀ náà lọlẹ̀ ni. Ó bàjẹ́ àwọn tí ó pè wá kúrò láì mo fún wa ní kó lọ tún ṣe ní dáadáa ń bẹ̀ yẹn tó bá jẹ́ bí òun náà bá wà ń bì. Ẹ̀gbọ́n eléyìí ni wọ́n gbé. Eléyìí náà dágbọ́n ni. Ẹ̀yin wo ọmọ tí wọ́n gbé ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ o. Àbúrò tó sá mi. Àbúrò tó sá tọ́lọ́hún lọ àwọn ilé o. Àbúrò tó sá tí Ọlọ́run kó yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé òun lẹ̀ ń wò yìí. Ẹ̀gbọ́n rẹ̀ ó wà nínú àwọn tí wọ́n jí gbé lọ o. Káúsárà. Kẹ́hìndé Káúsárà náà lórúkọ ẹ̀gbọ́n rẹ̀. Òun náà wà nínú wọn. Ẹ̀yin náà wo orú ọmọ yìí ẹ wá wo ẹni tí wọ́n gbé lọ tó jẹ̀gbọ́n rẹ̀ yìí. Ẹ jẹ́ àjọ wò ó ọmọ ọdún mélòó la pè wọ́n. Ẹ rí pé àwọn ọmọ kéékèèké ni wọ́n. Ìyá mi a gbọ́ àwọn ọ̀rọ̀ kan pé àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn náà ti wá. Tó sáwọn ẹ̀ṣọ́ aláàbò yìí wọn ò rí wọn gbà jáde ní àbíbò. Àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ti lọ ni wọ́n fi dé wọ́n tíráyì àwọn ẹ̀ṣọ́ aláàbò ló wá lóòótọ́ wọ́n tíráyì wọ́n gbìyànjú
wọ́n wà lórí ìyànjú lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n a fẹ́ kí wọ́n gbọmọ wa jáde láàyè ni a fẹ́ kí wọ́n gbọmọ wa jáde láàyè ni a sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe wọ́n ṣe ìjọba ṣe lórí ọ̀rọ̀